Aki Ọlọ́run bí olúgbọ́n àná ti gbọ́n tó láyé. Àwa tòní ò mà bá olúgbọ́n láyé. Bí àlàyé yín ṣe rò pé bẹ́ẹ̀ lòun ṣe máa lo ayé lọ. Àní bálàyé yín ṣe rò pé bóun ṣe máa lo ayé lọ kọrin kése. Tí òye ò sì yé wípé ayé yóò jẹ́ kó mọ̀ wípé àyè tá a wà yìí ò ń ṣe nǹkan tá a máa lò lọ títí o. Ọlọ́wọ́ bọ́tìrì mi jẹ́ ká kí Ọlọ́run ọba Elédùmarè. Ó yá jẹ́ kí Ọlọ́run ọba Elédùmarè. A kí Ọlọ́run ọba Elédùmarè, ọba tó lè jẹ́, ọba tó lè pa. A kí Ọlọ́run ọba Elédùmarè, ọba tó lè fúnni, ọba tó sì lè gbà á. Bí Ọlọ́run ọba Elédùmarè bá fún ọ lẹ́bùn kan bó bá mọ̀ ọ́ lò, Ọlọ́run á sì gbà á lọ́wọ́ rẹ̀. Ṣé òkìkí kan la fún ọ ní, ìmọ̀ kan la fún ọ ní, ipò kan la fún ìwọ ní, bó bá mọ̀ ọ́ lò, Ọlọ́run ọba á sì gbà á sì gbé fẹ́lòmíì. Ìdí nìyí tí ìdààmú bá dé bá ẹ̀dá kan. Tí wàhálà bá dé bá ẹ̀dá kan. Ẹ̀yin ò mọ̀ pé àwọn àránṣẹ́ tá à ń wí yìí tọ́lọ́run ọba Elédùmarè bá ṣe fẹ́ dà bẹ́ẹ̀ dá ò bá mọ̀ ọ́ lò, Ọlọ́run á sì gbà á. Ló máa ń jẹ́ ká rí kẹ́lòmíì ní mọ́tò kó ní mọ́tò yìí, irú mọ́tò yìí kọ́ ló yẹ kí n máa gùn, ń fẹ́ tà á. Àwọn àránṣẹ́ tọ́lọ́run ọba fún wa nìyẹn, lòmíì ilé lọ́lọ́run ọba ó fún un, ó sì sọ pé ilé yìí kọ́ làwọn ẹgbẹ́ mi ń gbé, á lóun fẹ́ tà dànù. Àsọ̀ ń pa àwọn tí wọ́n ti nílé bí ẹyọ kan tẹ́lẹ̀ tí Ọlọ́run wá tún jogún míì fún wọn tán láwọn ò lè kó méjì papọ̀, àwọn fẹ́ tà kan. Bẹ́ẹ̀ a sì sọ àwọn tí wọ́n ti ní mọ́tò bíi méjì mẹ́ta tẹ́lẹ̀ tán wá wò pé àwọn fẹ́ tà kan káwọn tiẹ̀ tún fi pààrọ̀ kan fi ní mìí.
ohun tó fà á tá a fi sọ̀rọ̀ jẹ́jọ́ yẹn pé ọ̀rẹ́ kan a máa kánjú èé ṣe tó ń kánjú ọlọ́run ọba ló ṣe ọlọ́run ọba ló fún ọ bẹ́ẹ̀ ọ gbà bí ọ̀pẹ ni kò ń ṣe pé ọ máa wá tara ọ máa wá ṣàyànjú náà ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ méjì tá a sọ ń jẹjọ́ yẹn ẹ̀yin ò mọ̀ pé ìkánjú àti pẹ̀lẹ́ ọgbọọgba nígbà míì ní ṣebélé tó lóun fẹ́ kí màmá olówó ṣàánú òun yìí ọ̀rẹ́ àkọ́kọ́ yẹn tí màmá olówó wá ṣàánú ẹ̀ lọ́nà tí ò lérò òun wá rò pé n tó tọ́ sí òun kọ́ ni màmá olówó fóun yìí báwo lèèyàn á ṣe wo òun ṣùṣù tá fóun lókùú adìyẹ tó wá fún ọ̀rẹ́ òun tó ní òun fẹ́ kọ́ lọ́n ṣàánú òun ní ààyè adìyẹ òun fẹ́ lọ ta adìyẹ lọ́jà ọ̀rẹ́ wa ṣé kájọ exchange kí wọ́n gba ààyè adìyẹ kí wọ́n gba òkú adìyẹ kémi gba ààyè. nígbà tí ọlọ́run ọba elédùnmarè máa jẹ́wọ́ ara ẹ̀ ń kọ́ o ọ̀rẹ́ tó gba òkú adìyẹ ńgbà tóun délé tó tú adìyẹ palẹ̀ bí owó bí góòdì bí àwọn nǹkan tó lè múni dẹni ọlà láwùjọ ló padà bá nú adìyẹ o. ẹ wá wo ọ̀rẹ́ tó kánjú òun tún padà lọ dẹni tó ń tọrọ bárà. bó bá jẹ́ ẹ̀yin náà ní ńkọ́ tó bá jẹ́ ẹ̀yin náà ni màmá olówó tó ṣàánú ọ̀rẹ́ yìí ńkọ́ o. ẹ jẹ́ ká máa fi eléyìí kí gbogbo wa káàbọ̀ sórí ètò wa ètò yín báwo láyé ṣe rí ńgbà tiyín o. ẹ jẹ́ ká máa gbà fún Ọlọ́run lórí gbogbo oore tó bá tẹ̀ wá lọ́wọ́. ẹ jẹ́ ká máa gbà fún Ọlọ́run lórí gbogbo ohun tọ́lọ́run bá yọ̀ǹda pé ó jẹ́ tiwa. kò sí kókéré oore kò sí oore tó ríra kàtà. eléyìí tó bá bọ́ sí ẹ lọ́wọ́ mímọ́ Ọlọ́run ọba ni o. ká má ya ẹ̀dá tí ó máa fi ọwọ́ ara ẹ̀ lé orí dànù sígbó. àtúndé bá a ṣe ń dé nìyẹn. ẹ mọ̀ pé tó bá ti di aago 4 ètò wa ètò yín náà ó bẹ̀rẹ̀ ní. báwo láyé ṣe rí gbà tí yín lórúkọ ètò. Kolawole Ajala ló kọ tèmi èmi náà ló lóòtú ètò yìí. èmi lọmọ lọ́wọ́ òdúró èmi lọmọ àjírí èmi lọmọ àjíwò. ará òwú kì í rọ́rùn àwí ìmẹ́nu kúrò ní ti alówù. wọn ò yí gbowó là lọ́wọ́ òwú ẹ̀ ń bá dán wò abẹ́fẹ́lẹ́ á máa gẹ́rù wọn lọ́wọ́ ni o. ẹ mọ̀ náà èmi á máa ní tèmi di méjì lówù tẹ́ ẹ bá dórílé òwú ẹ bèrè wò ilé baba ńlá baba mi nílé abẹ́sẹ̀ àmọ́ tẹ́ ẹ bá dé òwú tó torọ́ lábẹ́ òkúta ilé olúṣòmí ilé bàbá tó bí lọ́mọ. bá a bá ti nílé bàbá ó di dandan ká ní tìyá. èmi lára bàbá mọ̀dé ọmọ tagbẹ́ta ọmọkúrò wa mọ́lẹ̀ kọ́lẹ́rù lọ́ba. ọmọ kíbò májà kọmọdé ọba má pẹyọ. àwọn baba ńlá ti wá lọ lámọ láyà tán rojọ́ ẹnu ẹ̀ tán jàre tán nígbà tọmọ ń gbowó níṣe nìyá ẹ̀ ń gbàṣe. kọ́mọ ọba májà kọmọdé ọba má pẹyọ. ká lè jọ máa péjú bọ̀ kúrò wa ní gbogbo ìgbà lọ́ba. a kí àwọn tó kí lórí ètò yìí.
Akí alága àtolùdarí ilé iṣẹ́ tá a wà yìí. Àwọn náà lólóòtú àgbà fétò yìí. Bàmí Bọ́ládé Òkìkí Ọlá Emmanuel. Kọ́lọ́run ọba Elédùmarè jẹ́ kẹ́ ẹ túbọ̀ pẹ́ lókè pẹ́. Mo kí olóòtú àgbà fétò nílé iṣẹ́ tá a wà yìí. Ọmọọba Adéníyì Babalọ́lá Ẹ̀gẹ́. Aṣẹ́yẹ ìlànà kan ìṣepò. Mo kí àwọn ọ̀gá mi lábẹ́ òkúta lọ́hùn-ún. IBE Chief Alhaj Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tí gbénu rédíò wúyàmùyàmù. Ọ̀kan lọ́mọ tòkú. Ara bàbá àròyìn fún gbogbo orílẹ̀ ègbórè. Bọ́ba fẹ́rẹ̀ ni alákẹ́ ọ̀fẹ́ gbálẹ̀ àǹdí fi ọ̀gá mi jẹ. Bọ́ba fẹ́rẹ̀ gbogbo ìlú Ẹ̀gbá. Mo kí ọ̀gá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù tí ń rógbàmù lórí afẹ́fẹ́ o. Àgbà ọ̀rọ̀ lọ̀gá mi. Ẹ̀yin kọ báwo láyé ṣe rí ńgbà tí yín mo kí yín kú ọjọ́ méjì mẹ́ta. Bó bá tójọ́ méjì mẹ́ta kú ọjọ́ mẹ́ta náà là á kíra ẹni o. Tèmítọ́pẹ́ ọpẹ́ olúwa mo kí ọ dáadáa. Adéolú Adéoyè mo kí ìwọ náà. Bí mo ṣe ń wọlé sórí ètò l'Adéolú Adéoyè ń gbé sí mi létí. Ó ní ká tún kí kábíyèsí ọba Ọ̀tà. Bàmí Abdulkabir Ọbalanlẹ́gẹ́ Ọlọ́tà Ọ̀fọ̀tà kí yín dáadáa. Ó ní fún ti bíríìjì ìjú yìí ká túbọ̀ kí yín. Ká lù yín lọ́gọ̀ ẹnu. Ó ní pé ká wá sọ fún yín pé signpost pé ó nídìí kí wọ́n gbé signpost kan síbẹ̀ yẹn táwọn èèyàn bá ti ń approach bíríìjì yẹn kí wọ́n máa mọ̀ pé speed limit tí wọ́n gbọ́dọ̀ reduce so that accident ò ní máa ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn mọ́. Eléyìí tó jójú iṣẹ́ bàmí kábíyèsí ẹ ti bá wa dìde sí. Kọ́lọ́run jẹ́ kẹ́ ẹ túbọ̀ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín o. Àlejò wa ti wà pẹ̀lú wa lórí ètò lénìí. Àmọ́ ká tó lọ kí ká tó gbàlejò wọlé ẹjá kí àwọn èèyàn wa tí ó wà lórí Facebook lọ́hùn-ún. Àwọn mẹ́ta ti darapọ̀ mọ́ wa lórí Facebook. Tó sì dájú wípé àwọn èèyàn tún ń bọ̀ tí wọ́n tún darapọ̀ mọ́ wa dáadáa. Adépọ̀jù Adékúnlé ẹ̀gbọ́n mi mo kí ọ dáadáa. Ó ní sàlámù àlékún sàlámù rahmatullahi wa barakatuh. SK Súnkànmí Ọlásùnkànmí Ọ̀jẹ́ládé mo mọ̀ sí o. Well done job sir, thank you very much. Ẹ ṣeun. Sunshine lọ́lọ́wọ́ bọ́tì mi ṣe ká kán lọ agbami ètò ní. Sunshine àlejò wa ti wà pẹ̀lú wa bàbá ẹ bá káwọn ará ilé kẹsì dákọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ará ilé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti wá sí ilé rédíò yìí. Mo kí gbogbo ẹ̀yin ará ilé àtàwọn tó ń wò wá. Ojú tẹ́ fi ń wò wá náà ojú náà ò ní fọ́. Ojú tẹ́ fi ń wò wá náà etí náà ò ní di. Ẹ ní sì wá gbọ́ àwọn náà ò ní sì sọ.
Orúkọ mi ni Prince Joshua Adeniran Adeleke aka Baba Abe. Ó kọ àlejò wa tá a gbé wá fún yín náà lẹ ti gbọ́ yẹn Prince Adeniran Adeleke bàbá tún ní aka Baba Abe. Ó kọ táwọn tí wọ́n máa ń pè wọ́n lẹ ti gbọ́ yẹn bàbá ẹ ti tọ́mọ ọdún mélòó báyìí. Ẹ ṣé olóòtú, mo fi ọdún kan ju Nàìjíríà lọ. Ẹ fi ọdún kan ju Nàìjíríà lọ. Bẹ́ẹ̀ ọdún mélòó pàtó. mo lé ní ọmọ 60 ọdún. Bàbá ìjẹ́ ẹ láǹfààní àti kàwé kankan àti pé ìwé mélòó lẹ kà. Lágbára lọ́wọ́ Ọlọ́run àti ti àwọn òbí mi a lọ sùkúù alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní à ń pè ní Lágbẹ̀dù Mọ́tèlá Primary School. Lágbẹ̀dù Mọ́tèlá Primary School. Bàbá ó dàgbà àti bẹ́ ṣáájú ìlú wo la gbé bí yín gangan. A bí mi ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ máa bọ́rọ̀ iléèwé yín bọ̀. Mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Methodist Lágbẹ̀dù Mọ́tèlá Methodist Baptist School. Baptist School. Lágbẹ̀dù Mọ́tèlá Baptist School. Bàbá ṣe irú orúkọ iléèwé wo nù àbí ẹ̀yin lẹ́kàn lẹ fún orúkọ yẹn ní torí bàbá bẹ̀ tẹ́tẹ́ náà ń jẹ́ yẹn gan ó ti ń bí méjì mẹ́ta mo ń gbọ́dọ̀ yín bàbá. Àwakọ̀ àwọn Christianity òun ni wọ́n dá ilé ìjọsìn yẹn sílẹ̀. Àwọn Christian. Bẹ́ẹ̀ ni. So ìlú méjì ló dẹ̀ papọ̀ nígbà yẹn náà ń pè ní Mọ́tèlá àti Lágbẹ̀dù àjọ pààlà àwọn méjìlá àjọ ní school yẹn. Ok, Lágbẹ̀dù ó kọ agbègbè kan ní. Ó kọ agbègbè kan ní. Mọ́tèlá náà ó kọ agbègbè kan ní. Tọ́ ìlú méjèèjì ló wá sowọ́pọ̀ tó ní iléèwé yẹn. Bẹ́ẹ̀. Bàbá ìwé mélòó lẹ kà. Mo parí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn. Primary school. Primary school. Kí n tó lọ sí modern school. Modern school yẹn dàbí secondary school sí. Ó dàbí SS3 SS1 SS2 SS3 nígbà yẹn. Nígbà tá a parí níbẹ̀ yẹn a lọ sí community high school Ògbómọ̀ṣọ́ ní Ajala Ògo-Olúwa local government. Ní Ògbómọ̀ṣọ́ lọ́hùn-ún. Bẹ́ẹ̀ni. Bàbá ìjẹ́ láǹfààní àti fìwé yìí jẹun. Mi ní àǹfààní àti fìwé yìí jẹun rárá. Nítorí pé ẹ mọ̀ nígbà ayé àwọn bàbá wa àwọn tó bá lówó ńlọmọ wọn lọ iléèwé ṣùgbọ́n nígbà yẹn o sùkúù tí à ń lọ àsanwó iléèwé kankan fún ẹnì kankan ṣùgbọ́n nígbà tí ò sí àsìkò àpọ̀lọ́ wa àwa mẹ́jọ ni wa so iṣẹ́ oko la yàn láàyò. Iṣẹ́ oko. Bẹ́ẹ̀ ni. Bàbá ṣé ẹ láǹfààní àti kọ́ṣẹ́ ọwọ́. Dáadáa. Ẹ jáwọ́ orú iṣẹ́ ọwọ́ tẹ̀ kọ́ yẹn. Ẹ ṣe wọ́n kọ́ iṣẹ́ mechanical engineering. Mechanical engineering. Ṣùgbọ́n lásìkò yẹn wọ́n máa ń pè ní Fẹ̀yìngolẹ̀ grammar school ní ṣíṣe iṣẹ́ mẹkáníìkì. Iṣẹ́ mẹkáníìkì ni ẹ̀kọ́ tẹ́ wá ní mechanical engineering. Bẹ́ẹ̀ni. Mo ń gbọ́rọ̀ yín bàbá gbà tẹ́ ń kọ́ mẹkáníìkì yẹn bó ló ṣe bẹ̀rẹ̀ gan. Ìgbà tí mo parí secondary school mi wọ́n ní kí n mo fẹ́ ṣiṣẹ́ NEPA. Iṣẹ́ NEPA. Bàbá ní láíláí mi ò lè ṣe. Bàbá kí lẹ rò débi iṣẹ́ NEPA gan. Mo ní ká máa fáwọn èèyàn ná torí èmi láì kí iná wà ní gbogbo agbègbè àti ní àyíká. Lẹ fi fẹ́ kọ́ṣẹ́ NEPA. Bàbá tó bí mi lọ́ máa ní àwọn ọ̀gbà kí n ṣiṣẹ́ iná ní òjẹ́ ń lè ṣiṣẹ́ iná yẹn gbà. Ìyẹn iṣẹ́ NEPA. Bẹ́ẹ̀ni. Bàbá ní lẹ́yìn tí ẹ kúrò ní primary school tẹ́ wọ modern school ẹ lọ sí secondary school. Ilé-iṣẹ́ mẹkáníìkì tẹ́ náà ti kọ́ṣẹ́ yẹn. Bẹ́ẹ̀ni. Ọdún mélòó lẹ fi kọ́ṣẹ́ yẹn? Mo kọ́ṣẹ́ ní ọdún 5. Ọdún 5. Bẹ́ẹ̀ni. Láwọn ìgbà tẹ́ ń kọ́ṣẹ́ yẹn kí làwọn òrírí yín gbà náà lọ́hùn. Inú mi dùn sí i torí pé láàrin oṣù 6
tí mo débẹ̀ yẹn torí pé ó wù mí láti inú ọkàn mo ti máa ń pa iṣẹ́ yẹn mo sì kọ́ṣẹ́ ní ilẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá lẹ ti kọ́ṣẹ́ náà. bẹ́ẹ̀ ni. Ilẹ̀ Haúsá lẹ ti kọ́ṣẹ́ yẹn ìyẹn iṣẹ́ mẹkáníìkì tẹ̀ ń wí yìí. bẹ́ẹ̀ ni. Báwo wá ní ìrìn àjò yín lẹ́nu ìgbà tẹ̀ ń kọ́ṣẹ́ yẹn? Ìgbà tí mò ń kọ́ṣẹ́ yìí àárò lè sọ mí nígbà mo lọ ọdún 5 tí ọ̀gá ò fún mi ní fìrí mo ní màá lọ ilé wọ́n ní mi ní lọ ilé so ìgbà ó yá ni mi ò jẹ mọ́. Bàbá bá a ti ń bọ̀rọ̀ yẹn bọ̀ lẹ́ẹ̀kan ẹni àárò lè sọ yín nígbà tí ẹ wà nídi iṣẹ́ mẹkáníìkì mò ń gbọ́rọ̀ yín dáadáa. nígbà tí ó yẹ kí n gba ìyọ̀ǹda ọ̀gá ní òun ò lè fi mí lẹ̀ torí pé mo ti mọ̀ nípa iṣẹ́ dáadáa to extend pé tí àwọn Haúsá tá à ń ṣiṣẹ́ fún bá dé mo ìbéèrè ọ̀gá mọ́ èmi ni wọ́n máa ń béèrè níbo ni jùbìrí wà níbo ni jùbìrí wà ìwọ́n jùbìrí iná jùbìrí ń dé iná ni ọ̀gá ni mo fẹ́ gba ilé iṣẹ́ mò ń lọ́wọ́ ni. nígbà tẹ̀ ń kọ́. nígbà tí mo ti kọ́ sí tí mò ń kọ́ṣẹ́ yẹn lọ́wọ́. ọ̀gá náà fẹ́ gba ilé iṣẹ́ mò ń lọ́wọ́. pé wọn ò rí òun mọ́ èmi ni gbogbo ayé ń wọ́tọ̀. Bàbá ṣé ó ní sáàmù kan tẹ̀yìn náà ń kà nígbà náà lọ́rùn ni àbó lọ́ṣẹ̀ kan àbó ní nǹkan kan tẹ̀ tiẹ̀ ń ṣe tó fi jẹ́ pé ẹ̀yin làwọn tẹ ọ̀gá yín tó ń bọ̀ tọ́gà yín tó ń gbéṣẹ́ fọ́gà yín ẹ̀yin náà ń wá. òótọ́ ọ̀nù ni èmi ń lò torí pé tá a bá pe nǹkan ní 5 naira là á pè fún Haúsá ṣùgbọ́n ìmọ̀ bí sáìdì tọ́gà mi ṣe jẹ́ tí wọ́n bá sì lọ síbi tí wọ́n ti ń ta ọjà yẹn wọ́n á rí pé 5 naira náà wọ́n ń tà. òótọ́ ọ̀nù ilẹ̀ yìí fi kó kọ́sítọ́mù àwọn ọ̀gá yín. Bàbá àárò lè sọ yín kí ló fà á gangan táàrò lè fi sọ yín. ẹ̀wọ̀n kí n tó kù ní secondary school yẹn mo lọ́mọ nǹkan tí mò ń ṣẹ́jú sí gbà ọkàn wa ń fà mí pé tí wọ́n ti máa bá mi bó kínní báyìí. ọmọ tẹ ẹ wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ọmọ kan tẹ ẹ ní níbi kọ̀rọ̀ kan àbí àárò ọkàn bàbá kò ń ṣàwọn òbí yín ni àárò ọkàn ń sọ. ọmọbìnrin kan lẹni ó ń sọ bàbá báwo wá ní ìrìn àjò yín ẹja kù ń bẹ báwo ní ìrìn àjò yín láàrin yẹn. orí a máa ń kọ ìwé síra wa à ń kọ lẹ́tà ó ló máa fún mi ní bí ilé ṣe wà. ìyẹn ọmọbìnrin náà àbí. ọmọbìnrin à ń jọ fi ìwé ránṣẹ́ síra wa. so ó jẹ́ kọ́kàn mi ọba ilẹ̀ pé kó ṣe ní tó ṣe yá mi kó ṣe ní tó ṣe bàbá mi ṣùgbọ́n ìwọ yìí kó má di pé wọ́n gbà má mi lọ ní àárò ṣe sọ mí ń délé dandan. Bàbá ní kúkúrú ọ̀rọ̀ ẹ délé o. màmá délé o. Ǹjẹ́ ẹ wá láǹfààní àti padà sídìí iṣẹ́ mẹkáníìkì yìí. mo padà ìgbà tí mo padà ni mo lọ ṣe mo gbà yọ̀ǹda wọn ṣe freedom fún mi. so lẹ́yìn ìgbà náà bàbá kábíyèsí wa sọ pé mo ti jìnnà sílé jù kí n máa bọ̀ nítòsí ló jẹ́ wá di èrò Èkó. Ẹ dárúkọ kábíyèsí ṣé bàbá yín ni kábíyèsí ìgbà náà lọ́hùn ni. bàbá mi ni kábíyèsí. bàbá yín lẹ ti jìnnà sílé jù pé kẹ́ máa bọ̀. bàbá gbà tí ní àjò yìí wá ń lọ tó ń lọ ẹ ti náà mọ̀ kan ti wà ń kọ́nà kan tẹ́jọ́ ń kọ̀wé síra yín. bẹ́ẹ̀ ni. báwo wá ní ìrìn àjò yìí débi tí ọ̀rọ̀ fi dàbí pé ẹ fẹ́ gbéyàwó. àwọn Yorùbá bọ̀ ní pé tọ́mọdé bá tó lọ́kọ àlọ́kọ. Bàbá ẹ mọ̀ bínú ṣé lákòókò yẹn ṣé ẹ rò pé ẹ ti tó lọ́kọ àbí ẹ ti tó lọ́kọ ni. tí mo tó lọ́kọ ṣe mo ti lé ní ọmọ 20 ọdún mo sì lọ́dún 5 ní ẹ̀kọ́ṣẹ́ mo tó ti ṣe ẹ̀sìn ọ̀gá mi ọdún 2. ẹ ti tó lọ́kọ lóòótọ́. sẹ́wọ̀n pé mo ti súnmọ́ ọgbọ̀n ọdún lọ. bẹ́ẹ̀ni. ló fà á tí mo sọ pé tí ẹ bá tó lọ́kọ àlọ́kọ. Bàbá báwo wá ní ìrìn àjò yẹn láti tètè mú nǹkan yín sọ́dọ̀. bọ́jọ̀ ọ̀rọ̀ bá bí a ṣe rò ó lọ́mọ́. ìgbà tá ẹ dé wọ́n ti bẹ́ẹ̀ ó ti lóyún fẹ́ lòmí. wọ́n ti bó káàdì. ọjọ́ kejì ni mo padà sílé Haúsá. èèyàn ọmọ tẹ́jọ́ ń kọ̀wé síra yín ṣé kò sínú ìwé tó ń kọ sí yín gbà náà lọ́hùn ní pé ẹ̀kọ́ ti ń bó káàdì o bóyá kí o. kò sí ẹnìkan tó ta lólobó rẹ̀ nítorí náà ọkàn mi wá pòrúurú. ìyá mi ò sọ fún mi pé ó ti wà lóyún bàbá mi náà sọ pé ó ti wà lóyún. ọjọ́ kejì ìgbà tẹ́yìn náà fìwé ṣọwọ́ sí àwọn màmá àti bàbá yìí. wọ́n ti mọ̀ ọ́n ládùúgbò tí wọ́n bá wà nílé tí wọ́n bá ti rí ilé mi ni wọ́n wà
bàbá mọ̀ ìyá mọ̀ pé mi ni mo fẹ́ gbogbo òlu mọ̀ pé mi mo fẹ́ tọrọ mọ kábíyèsí lè mi. Bàbá báwo wá ní ìrìn àjò pé ẹ fẹ́ gbéyàwó eléyìí tán bó káàdì yẹn ti bọ́ sẹ̀pẹ̀ kan báwo ní ìrìn àjò pé ẹ fẹ́ fẹ́yàwó. wọ́n wá sọ pé kí n mú obìnrin mi wá mọ́ mi ò fẹ́yàwó mọ́. ẹlẹ́ẹ̀fẹ́yàwó mọ́. bẹ́ẹ̀ni kí ló mi ò rẹ̀ ẹni tó dàbí rẹ̀ ṣùgbọ́n ẹni tó dàbí rẹ̀ náà mo tún wá rí. ẹ̀yin ọ̀rẹ́ yìí asáṣeyàwó asansu asan gbogbo ẹ̀dọ̀ ẹ̀ka san. ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe kò ń ṣèyàwó ní pólíbáàgì. gbọ́dọ̀ yín bàbá. a fẹ́ra níṣu lọ́kà a sì ṣègbéyàwó yẹn ó ládùn ọ̀làrin àwọn aráàlú èbó gan wá. àwọn aráàlú òyìnbó àwọn náà gbọ́ wọ́n tún wá. Bàbá nígbà tẹ wá bẹ̀rẹ̀ sí ní bímọ ìyàwó ti wọlé báyìí bó wá ní ìyàtọ̀ yẹn sígbà tẹ wà lọ́dọ̀. ẹ wo nígbà tí mo wà lọ́dọ̀ fúnra mi mọ̀ ń dáná fúnra mi mọ̀ ń fọṣọ ṣùgbọ́n nígbà tí mo ti wá gbéyàwó níṣẹ́ lọ́rùn mi pin torí pé ó ń tọ́jú mi dáadáa mo ń jẹ tàárọ̀ mo ń jẹ tọ̀sán bá ṣe ṣe ilé orúdé náà àtúnṣe ń bẹ̀. òun náà ní kí wọ́n kó o tètè ṣe kó o gbé ìyàwó tó ní kò ìtásìkò àpọ́n máa ń jìyà bí ó jẹ́ ṣe tó o ṣe torí ọjọ́ ń lọ. A kí ọ̀gá wa Ọláyínká Abraham Agunbíadé àwọn náà ti darapọ̀ mọ́ wa lórí ètò wọn ní keep up the good work thank you very much ẹ ṣeun. Bàbá olóòtú ẹ ṣègbéyàwó ọmọ bẹ̀rẹ̀ sí ní wọlé àbí ẹ jáwọ́ ìrìn àjò yẹn sí ìgbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbéyàwó nígbà táwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí ní wọlé. ọmọ tí mo mọ̀ bí ọmọ pọ̀ méjì ọkùnrin kan obìnrin kan náà mo sì bí torí àdéhùn wà. Ṣé ẹ̀yin lẹ fẹ́ fètò sọmọ bíbí ni. nígbà yẹn torí pé àwa mẹ́jọ bàbá wa bí mi ò sì fẹ́ kọ́ dà bẹ́ẹ̀ torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ ni wọ́n bí ọmọkùnrin kan mo sì bí ọmọbìnrin kan. ẹ sì wá ní oṣù tó bá wọn. ọmọ mẹ́ta gan tẹ sọ pé a fẹ́ bí ṣùgbọ́n nígbà tí Ọlọ́run sọ pé méjì yẹn ti tó ọkùnrin kan kò sí kẹta ọmọ. ọ̀dà ẹbí ọkùnrin ẹbí obìnrin àwọn méjèèjì sì wà ọpẹ́ ní fọ́lọ́run. Bàbá ṣé ẹ̀yin lẹ rò ó pé méjì yẹn náà ti tó kò ń ṣe kéde táwọn ìjọba ń kéde pé ẹ fètò sọmọ bíbí o ẹ ṣe gbá ẹ ṣàwo irọ́ torí òṣì bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ni. torí ẹ lẹ ṣe fètò sọmọ bíbí tọ òun ni wọ́n ń dá wọn jọ bí eku ẹ̀dá yẹn mo ti gbọ́ o. Bàbá nígbà táwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ní lọ sùkúù ǹjẹ́ láǹfààní àti tẹ̀lé kankan nù wọn lọ sùkúù rí akẹ́kọ̀ọ́ máa ń dáyà wọn dà ní pé wò ó ya wọ ni kó lọ. dáadáa torí ńgbà bàbá wa wà àwọn náà máa wá bẹ̀ wá wọn sùkúù láìrò tẹ́lẹ̀ wọ́n sì wọnú kíláàsì àwọn wá wà àwọn ọmọ mi ni o èmi náà dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa kàn já lọ sùkúù pé ẹ pẹ̀lẹ́ olùkọ́ ni o olùkọ́ àgbà ẹ pẹ̀lẹ́ o wá wà àwọn ọmọ mi ni miss Adeleke stand up Adeleke kejì mo ti rí wọn ṣe. ẹ sì tún yí tán bẹ́ẹ̀. máa tún ra padà. òun ni wọ́n ti ní lọ́mọ ti wọ jẹ́ láti dọ́tọ́ wọn ti wọ JS1 ẹ̀yin náà ẹ̀bìra yín léèrè ó dẹ̀ kélo tẹ́ ẹ ti lọ iléèwé ọmọ ó dẹ̀ kélo ẹ jẹ́ kílẹ̀ yìí máa jẹ́ ìbéèrè fún gbogbo àwa òbí àti alágbàtọ́. Bàbá ìwà wo lẹ ti wò sí èèyàn kan rí ká tún wò yẹn bóyá ẹ wá wùwà yẹn tó wá ń dùn yín pé kí n ti mọ̀ kí n ti má wùwà yìí bí ìwà tí ò dáa ẹ̀já wò bẹ́ẹ̀ yẹn. ẹ mà sí olóòtú ṣé eré mi tẹ́ ń wé ọmọ líle ni mí nígbà kékeré mi ẹgbà mo ti wà ní secondary school. ọmọ líle bẹ́ẹ̀ ni. ẹ ṣáàwó. a ní ilé tí a ti ń sin adìẹ tó pọ̀ dáadáa a máa ń jí láago 3 lóru láti pọn mi tí ò bá sódò ọjọ́ yẹn wá ara mi kọ́ mo ní wọ́n lọ àtún máa jí báyìí ẹ̀gbọ́n wa tá à ń bá sin adìẹ yẹn nígbà náà ó fún mi ní ìkó kan mi ò lè gbàgbé ẹ̀ èmi náà nígbà tí mo wá ti léwé dé bàbá wa ní kí n gbé páànù ìkọ́lé yẹn kí n gbé lọ sí agric mo wá gbé páànù lọ sí agric no pé ó ti wá ìgbálẹ̀ fún mi ọ̀nà mi tí n bá ní kí n fi ojú apá yẹn hàn ó wà ń bí èmi náà wá lọ pọ́n àdá mo pọ́n àdá tó mú dáadáa mo sọ pé lónìí bàbá mo sọ fún dádì bàbá ti wá pé máa gé ọwọ́ Báyọ̀ bọ́ọ̀lẹ̀ nínú tó bá ń gbọ́ Ìlọrin ló wà ń sìn tó bá ń gbọ́ wàá mà pé yẹ́sì ọmọ burúkú yìí ó sì rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn ìyá kan ló sọ pé ìyá sọ pé Adébáyọ̀ máa sá lọ o Adé ń bọ̀ o nígbà tí kò sílẹ̀kùn mo fi àdá yalẹ̀
ẹ̀rọ pé lẹ́kùn pákó ni mo fi àdá gé lẹ́kùn ẹ̀ báyìí tó ya so window wọn ò sì ní bọ́gílárì ńbẹ̀ ló gbà sá lọ mo wá wà nínú igbó fún ọjọ́ mẹ́ta kí n yọjú sílé. ìyẹn ẹni ta ló wà nínú igbó. èmi nígbà tí mo ṣe tán ojú mi bàbá wa ń pé so ta ló kọ nírú àwọn ẹ̀kọ́ burúkú yìí ṣé níjọ́ tó ti wà nínú ẹbí yìí ọ̀rẹ́ nìkan kó ta òun sẹ́nìkan rí àbí orí kí ẹnìkan má dàrí mo ní ọ̀nà mi pọ̀ ni èmi náà dẹ̀ fẹ́ gé owó tó fi nà mí. Bàbá ẹ̀gbọ́n yín fún yín kó ẹ wá lọ yọ àdá. no ó tún nà mí gbà mo ti skul dé sẹ́ni gbé pàánù lọ sọ́dọ̀ ẹ̀ ó nà mí gbogbo ara mi yá n bá ní kí n dìde kí n fi bẹ̀ hàn yín ó wà mẹ́. ẹ̀yin náà ti ṣe ó ti pọ̀ jù ẹ wá yọ àdá. mo yọ ìgbà tó wá pẹ́ bàbá wa bá mi sọ̀rọ̀ pé kí n má ya bóran ọmọ pé kí n lọ bẹ́ẹ̀. ìyẹn kẹ́ ẹ lọ bẹ̀ ẹ̀gbọ́n yín yẹn. mo wá lọ mo dọ̀bálẹ̀ mo nà fẹ́lẹ́fẹ́lẹ́ bọ̀dà ẹ má bínú ṣe mọ̀ pé téèyàn bá lè dáràn èṣù náà la máa tan gbogbo ẹ̀ mọ́ iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù kankan ò sí níbi kan àwa gangan lè ṣù. àwa lè ṣù. àwa gangan lè ṣù. kò sí èṣù kan bí kan. ààrẹ ṣù rí èṣù fine ó dẹ̀ fine ó nice ṣùgbọ́n àkàn mú sọ lórúkọ tí ò ṣe tiẹ̀. Bàbá ká sọ pé ìwà tẹ wù sí èèyàn kan tó jẹ́ pé ìwà tí ò dáa nìyẹn ẹ jẹ́ ká wo eléyìí tẹ́ ẹ ti wù sí èèyàn kan rí tó jẹ́ pé ìwà tó dáa ní tẹ́yìn gan bá rántí inú yẹn á sì dùn. ẹ ṣe olóòtú nígbà tí mo délùú Èkó ní 1991 mo ń gbé ní Satellite Town. Satellite Town. bẹ́ẹ̀ni so ọmọ kan wá sunkún wá sọ́dọ̀ mi lóun rí admission sí Polytechnic ní Ogun State ń bì gbàgbé orúkọ. ní Mapoli àbí. ẹ ṣe wá ní bàbá àwọn àti àwọn ò ní owó wọn ní bí èlò ló nílò ohun tó bá tẹ̀lé bíi 20,000 kóun lọ sanwó mo dẹ̀ sí pílò mo dẹ̀ kówó yẹn fún ìdùnnú mi wá ni pé ọmọ yẹn ṣàṣeyọrí ìgbà tó fẹ́ ṣàṣeyọrí yẹn èmi ló mú bí bàbá ẹ̀ dé ìlú yẹn tí wọ́n wá ń gbé mi bí ọba ń gbé mi thank you sir for making. ọmọ Yorùbá wa ni àbí. ọmọ Yorùbá ni ó wá jẹ́ Èkìtì ni wọ́n Ọ̀yọ́ lè mi so mo ṣàṣàánú yẹn inú mi dùn pé mo rí nǹkan tí mo fowó ṣe látara ọmọ yẹn. Bàbá Ọlọ́run ó mọ̀ fún yín ṣe ò ní eléyìí tẹ́ ẹ ṣe yẹn kò ní jẹ́ àṣemọ́ ẹ sì máa rí owó fi ṣe tó bá di pé irú ẹ̀ tún dé. Bàbá ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé wo ló wá ṣẹlẹ̀ sí yín rí tó jẹ́ tẹ́ ẹ bá rántí yóò kan yín lóminú yóò tún dùn yín léegun yóò fẹ́ lè gbòmìdé lójú yín. ẹ ṣe lóòtú mo kàn ṣẹ̀ṣẹ̀ gbé kúrò lọ́kàn bíi ọdún 4 sẹ́yìn torí nígbà tí mo lọ sọ́dọ̀ dókítà ní pé I should not think of that thing anymore. Kí ohun tó kọjá lọ kó ti kọjá lọ. Tó dùn mí jù ni pé mo wà ní ìjọ I was a pastor before but I dropped it because of what pastor did to me. Ẹni pastor ní tẹ́lẹ̀ pastor irú èwo ni aláṣọ ara ni pastor ẹ gbàdúrà fún wa dádì àbí irú pastor wo lè jẹ́ gbogbo. Pastor aláṣọ ara ni church mo ti ṣe pastor yìí lélẹ̀ Teachers of Men Bible Church. Teachers of Men Bible Church. Men Bible Church. Okay. Nfa àǹfààní àwọn tó ń wò wá lórí Facebook. Àmọ́ ń gbọ́dọ̀ yín bàbá. So ẹ wá wò pé èmi ń ṣiṣẹ́ ní bank ilé ìfowópamọ́ kan tá à ń pè ní Liberty Merchant Bank nígbà yẹn. Ǹlẹ́ ti ṣiṣẹ́ nígbà náà lọ́hùn. Awakọ̀ náà sì mọ̀ ṣe o. Ẹ ń ṣiṣẹ́ awakọ̀. Orí mi ò fi iṣẹ́ mẹkáníìkì yẹn gan jẹun. So iṣẹ́ awakọ̀ yẹn lẹ mú lòkùnkúndùn gan. Lọ́pẹ́lọpẹ́ kámẹ́dàbí pàǹpolówó èèyàn lórí rédíò pásítọ̀ Kúmúyì mo lọ rí níjọ́ kan ní pé iṣẹ́ ìgbòho lè ṣe lẹ́yìn mẹkáníìkì mo ní I can drive ó ní go and start with driving God want to use it for something. Ìyẹn pásítọ̀ Kúmúyì. Bẹ́ẹ̀ ó ní mo ṣe bẹ̀rẹ̀ bí eré mo kọ́ bẹ̀rẹ̀ sí 300 naira nígbà yà mo wọ CBN 600 naira. Ẹ tún ṣiṣẹ́ CBN. Bí staff àbí. Bí a ṣe driver bí a ṣe staff o. From CBN to Liberty Merchant Bank bẹ́ẹ̀ mo ti gba 1,500 lóṣù. Ọdún tẹ̀ ń wé èyí ti pẹ́. Ti pẹ́ 1992/93 4 tí mo ń sọ yìí. So from there láti 15 to 2000 títí asámàfọ́rọ̀gùn mo ń gba 18,500 ní ilé iṣẹ́ ìfowópamọ́ yẹn Liberty Merchant Bank nígbà yẹn wọ́n ti tà ní ìsìn ti di. Kò tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ mọ́ àbá ti dá ilẹ̀kùn àti ìgbà polówó.
à ń gbọ́rọ̀ yín o. so nígbà tí a sì kú ń bẹ̀ mo bá ẹni tá à ń pè lóríṣọ àgùntàn yìí. ìyẹn pásítọ̀ chọ́ọ̀chì tẹ jọ fìwé ẹ̀wọ̀n wáyé. tá a bá ní kí n dáko ẹ̀ kó náà máa gbọ́ tó bá ń gbọ́. ẹ mọ̀ dáko ẹ má dáko. so ìyàwó mi ní pé díẹ̀ bẹ́ẹ̀ ṣe ń náwó mọ́tò lọ jojúmọ́ yìí ó ti pọ̀ ju ẹ̀ ṣe máa lọ ní monday kẹ́ máa wá ní weekend. níṣẹ́ pásítọ̀ yìí. nígbà tí mo ṣe pásítọ̀ ń gbà ẹ̀ mo dẹ̀ tún ṣiṣẹ́ ní bank. Okay. So man, okay, you say well, and maybe I will check someone that I may be escorting with him. So after 1 month, I saw somebody. Mo wá escort lọ́dọ̀ ẹ̀. Mo escort lọ́dọ̀ ẹ̀. So mo wá lọ. Ẹ ń gbé lọ́dọ̀ ẹ̀ nìyẹn. Mo ń gbé lọ́dọ̀ ẹ̀ nìyẹn ní FI. Tí n bá lọ ọjọ́ Monday, màá dé ọjọ́ Wednesday, màá lọ ọjọ́ Thursday, màá dé Saturday. Ọjọ́ tí kinní yóò ṣẹlẹ̀, mo lọ Monday, mo padà ní Wednesday. Mo wá lọ ní Thursday, mo tún pa ní ọjọ́ Thursday tí í ṣe ọjọ́bọ̀ mo bá pásítọ̀ àti ìyàwó mi yẹn lórí ara wọn. ìyàwó yín mi lè gbàgbé. ṣé ìtó bí ọkùnrin àtobìnrin? tó bí ọkùnrin yẹn fún mi. àtobìnrin fún mi. So àti ilé tí mo kọ́ nígbà tí mo ní opportunity àti lọ sí Canada fún oṣù 4 kí n tó dé ó palẹ̀ ẹrù mọ́ àti ilé tí mo ní yẹn ó ta gbogbo ẹ̀. ìyẹn ìyàwó yín tẹ̀ ń wí yìí. bẹ́ẹ̀ ni tí n bá ní kí n dárúkọ tiẹ̀ náà ní síbi tó bá wà á máa gbọ́ a ní pé àbá ìgbìmọ̀ tó lórí epo up till now kò sì ti ní ìyàwó ọkọ mi. Bàbá Ọlọ́run ti ṣe ìyàwó mi fẹ̀yìn. èmi ò fẹ́ ìyàwó mọ́. láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ pásítọ̀ chọ́ọ̀chì yìí lẹni ó gba ìyàwó yín. kò tiẹ̀ gbá lọ ó kàn ń ṣàṣepọ̀ pẹ̀lú ẹ̀ ni gbá lọ bọ̀ tó náà ló fún sọ ní mo rà pé kó nílé pé sọ̀rọ̀ pé ilé Haúsá mo ti wá pé ọ̀bẹ burúkú kan wà lọ́wọ́ mi tí n bá lọ pa lóru ìyẹn fi pa kẹrẹ ló fi lọ. ìwọ olùṣọ́ àgùntàn ọ̀rọ̀ rẹ o ìwọ olùṣọ́ àgùntàn ṣé àwọn àgùntàn tó wà lọ́dọ̀ tiẹ̀ tí wọ́n kó wá sọ́dọ̀ tiẹ̀ àbí tí wọ́n rìn wá sọ́dọ̀ tiẹ̀ ṣé pípa jẹ ni wọ́n ń pa wọ́n jẹ ni àbí ìwọ ń kó wọn sìn ní tòótọ́ bó ṣe wà nínú pásítọ̀ náà ló ń bẹ nínú àwọn àfáà bẹ́ẹ̀ náà ló wà nínú àwọn babaláwo nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kò síbi tíṣe ò sí kámọ̀ bá a ṣe máa ṣe tó jẹ́ pé tó bá di jọ́ tí Ọlọ́run ó dájọ́ tó bá ní kí kálukú wá sọ. Bàbá olóòtú ìṣẹ̀lẹ̀ ńlá báyìí ẹ gbé sára. bẹ́ẹ̀ ni ọdún mẹ́rin sẹ́yìn lẹ́sẹ̀ ìjọ́pò lọ́kàn nígbà tí family doctor mi ó pè mí ó ní pé ṣé kò fún mi ní kan láwọn nurse kí n máa fẹ́ mi rárá ó wá sit me down pé tí n bá lọ kú báyìí màá kàn gbẹ́bùn lọ ni pé kí n zero mind lórí aspect yẹn to extend that woman ó lọ sọ́dọ̀ àwọn family mi wọ́n ní pé tó bá yí dá ilé yẹn padà adé máa gbà padà èmi náà tẹ̀tún fọ́kàn kejì mo lọ sọ́dọ̀ àwọn àgbà tó kújẹ mi lọ níṣẹ́ ìránṣẹ́ wọ́n ní ikú ń dẹ̀dẹ̀ ń dẹkú ni òkè má try rẹ̀. bí kẹ́ ẹ má gbìyànjú àti gbàyà yìí padà. bẹ́ẹ̀ ni. Bàbá àwọn ọmọ wa ń kọ́ báyìí. ọmọ first daughter mi ó ti wọ 40 something years nísìn ó ti ń bímọ but the second one ó ti parí yunifásitì ó sáf lọ́wọ́ báyìí. Bàbá ọ̀rọ̀ ńlá lélẹ̀ yìí bàbá ẹja kò mbẹ ẹja tún bọ́ sílé tí ó máa múnú yín dùn ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé wo ló tún wà tó yẹ tẹ́ ẹ bá rántí inú yín á sì dùn pé Ọlọ́run tún mú eléyìí mo dúpẹ́ o. ó pọ̀ gbẹ́jẹ́ mú kan bẹ̀. ẹja wo bíi méjì. ìṣẹ̀lẹ̀ ni pé mi ò rò pé mo tẹ̀lé travel kúrò níbí lọ sí airport ṣùgbọ́n nígbà tí mo wà ní báǹkì ẹ̀ à ń pe orúkọ ọmọ kan ní Prosper ó wà ní London 23 years by age that time ó jẹ́ surgical doctor school ó wá fortunate pé ó wá fẹ́yàwó Nàìjíríà so wá ní kí ọ̀gá mi kó yọ̀ǹda mi fún kó mú mi lọ kí n má lọ àwọn fẹ́ lọ sí ti London náà so bí eré ni mo pè mo ṣe lọ nìyẹn o oṣooṣù 6 lọ́hùn. ìyẹn ẹ̀dá ẹ kọ́kọ́ sọ pé ẹ lọ Canada láàrin kan. from ibẹ̀ náà ló ti gbé mi lọ sí Canada yẹn but for surprise mi òun ló kọ́ gbé mi lọ sí London láti London ló gbé mi lọ sí Canada pé iṣẹ́ wà ń bẹ̀ fún mi. Coming back home bàbá náà ní pé mi ì ní lọ pé ìgbà mo wà náà tí wọ́n ní mo jìnnà tí bá lọ síbẹ̀ yẹn
wọ́n làwọn fi rí mi náà. ìyẹn bàbá yín náà rí bàbá. bàbá ṣe díẹ̀ lókè èèpẹ̀ kan tó di pé wọ́n jáde láyé nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n lo 114. 114. wọ́n kú ní 2021. Bàbá ṣé ìṣẹ̀lẹ̀ eléyìí ẹ jẹ́ ká wo ìṣẹ̀lẹ̀ kejì ìkan nìyẹn ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé tí máa múnú mi dùn dáadáa. wọ́n múnú mi dùn ni pé tí mo bá wo ibi tí mo ti jáde wá ìgbà tí mo wà ní primary school mo wà ní àwọn ọ̀rẹ́ tá à ń jọ ń kókì tí n bá rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n dàbí arúgbó ṣùgbọ́n tí n bá dólẹ́gbẹ̀ẹ́ wọn máa dàbí ẹni pé ọmọ kékeré sì ni mí yín jẹ́ kí inú mi máa dùn pé mi ò lóra mi nílòkulò so inú mi máa ń dùn tí n bá wora mi nínú jígí àbí táwọn bá sọ fún mi pé kí ni bàbá yẹn ń jẹ báyìí kí ni nǹkan tó kàn yọ̀ǹgì sí tó ti bá sọ pé éèjì mi lélẹ̀ àwọn èèyàn bìlì pé éèjì mi tó tán bá wo ìwé mi máa rí pé ọjọ́ wà lórí bàbá bíi kàlẹ́ndà. Bàbá fi lè ṣí ojú òpó lẹ̀ àwọn èèyàn tí ó pè wá wọ́n á lé mẹ́wàá lórí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí. Bàbá ẹ bá ń ṣojú òpó yẹn ẹ fẹ́ pè wá wọlé ẹ pè wá sórí nọ́mbà yìí 07046359408 07046359408. Bàbá báwo lẹ ṣe wá ń ṣe látìgbà tí ìyàwó yín ti lọ ẹ tún padà sígbà ayé àpọ́n yẹn nìyẹn. but orí afẹ́fẹ́ la wà ó ní bá a ṣe ń ṣe. ẹ dà bàbá báwo láyé ṣe rí ńgbà tí yíngbà tẹ wà léwe sígbà tá a wà yìí. hello ó ti já bàbá báwo láyé ṣe rí ńgbà tẹ̀yin wà léwe sígbà tá a wà yìí. ìgbà tá a wà léwe yẹn ayé má dùn. ayé dùn. ẹ jẹ́ ká wo ìgbà tẹ wà lọ́dọ̀ náà pẹ̀lú ẹ̀. ayé dùn torí pé èmi ló ń jẹ ni o owó ni o kò sí àlákì anything ayé kọ́bọ̀kọ́bọ̀ àlùjú tọrọ àlùjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọrọ sísì. hello ta ló wà lórí ìlà. hello Kudus ló ń sọ̀rọ̀ láti Àgbàdo Ìjàyè. Mr. Kudus láti Àgbàdo Ìjàyè ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá. nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá ni pé ìṣẹ̀lẹ̀ tó ń sọ pé ó ṣẹlẹ̀ sí ìyàwó wọn yẹn láti gbà yẹn tí wọ́n jẹ́ kí ìyàwó wọn mọ̀ nípa ẹ̀ ni. ìpèsè láti. tí wọ́n jẹ́ kí ìyàwó wọn mọ̀ nípa ẹ̀ láti gbà yẹn. ìyàwó. àwọn tèmi ò mọ bí wọ́n ṣe gbérù nǹkan bẹ́ẹ̀ yẹn sọ́kàn pé wọ́n ní máìlì. ìyàwó wọ́n ní ìyàwó ti kẹ́rù bàbá yẹn sọ̀rọ̀. ìyàwó ti kẹ́rù lọ́ngbà tí màá fi ti òkè òkun dé nítorí pé ẹni tó ń bá a ní àṣepọ̀ yẹn ó sọ pé ìjọ kan màá kàn pa á lóru. ìgbà tí màá fi dé ó ti kẹ́rù ẹ̀ lọ́mọdé ń pè padà ó ní I should not call her number anymore so there is nothing I can do till now àti ìrira. tí ìrira bàbá ẹ yẹ sáré wò báwo la yé ṣe rí nígbà tẹ wà ní èwe àti ọ̀dọ́ sígbà tá a wà yìí. ẹ mo sọ lẹ́ẹ̀kan pé ayé dùn torí pé ẹ lọ ilé ìwé ni o ẹ sọ nǹkan ni o kò sí owó ń bẹ ọ̀fẹ́ ni nígbà wà ní primary school ìwé exercise méjìlá 2A méjìlá 2B méjìlá 2D méjìlá rúlà kan àti ìrẹsà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ àtàgà ọ̀fẹ́ ṣùgbọ́n kí n láyé wá dàbí pé kéèyàn ò tẹ̀sí mọ́. hello ẹ kúrọ̀lẹ́ ta ló wà ń bẹ̀. Moses Adeniyi ló sọ̀rọ̀. Mr. Moses Adeniyi hello ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá. mo kí bàbá tẹ gbé wa o. bàbá náà kì í. ẹ ṣe. gbogbo èkó lọ tó ti lọ́nà àdàgbẹ́ padà fún wọn. àmín. àbáwọn àdẹ̀dálẹ́ o. àmín. ẹ ṣe gan ní ká kí wọn náà. ẹ ṣeun. ẹ máa bọ́rọ̀ bọ̀ bàbá. ayé náà dáa nǹkan ọ̀fẹ́ là ń lò àga ọ̀fẹ́ là ń lò ṣùgbọ́n láyé tá a wà yìí ó dàbí pé ká ti máa lọ torí pé bẹ́ẹ̀ ni bí ká tó ti máa lọ bàbá bí kéèyàn ti máa lọ nítorí ojú àgbàre kò dáa ó sàn ju ẹ̀yìn àgbàre so gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ń sìn ó ti rí pé àwọn kan tó ń gbé àga lọ láti lé lọ sí sùkúù tó bá yẹ sùkúù àwọn tíṣà náà ní ìsìn wọn tó ń lọ ṣe fàyàwọ́ bẹ́ẹ̀ lọ tí ò ṣẹlẹ̀ rí ọmọ mi ní ìsìn mo gbé 2x2 fọmọ primary 3 lánàá kò mọ̀ 2x3 mo mọ tí wọ́n kọ́ wọn sùkúù ayé ìsìn yìí ó ti burúkú musu ní ìsìn minimum wage tí wọ́n sọ kódà tí wọ́n bá gba 50,000 lówó oṣù ní minimum wage yẹn kò tí ì tó kò ká nǹkan kan lórí ẹ bá ara aṣọ méjì sìn
3,000 ti lọ. owó ti lọ. ọmọ mẹ́rin ìyàwó kan àtọmọ àti bàbá kan á méje. tí wọ́n bá jẹ su láàárọ̀ tí wọ́n jẹ ráìsì ìdíríkà méjì lálẹ́ ìdíríkà ní ìsìn ti wọ 1,000 níbòmí o. ní ayé ìgbà yàwó àìjẹ rẹsì láà fún èlùbọ́ iyán ẹ̀kọ tí wọ́n fi kọ́ wa dàgbà nu. Bàbá ẹ jẹ́ á tún gba ọ̀nà bí ìbá yìí lọ. Ká sọ pé ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá ọkọ ẹ bá wa fún ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ń sìn àbí tó ti wà nínú ilé ẹ bá wa fún wọn nímọ̀ràn pẹ̀lú ìrírí yín tẹ̀yìn tí rí o. ẹ ṣe olóòtú mo tẹ fẹ́ ṣe ìwé kan tó tẹ lórí ìyàwó àtọkọ. ẹ̀yin ìyàwó ọ̀sìngín ẹlẹ́sìn oṣù ẹ rí òpó méjì ló wà nínú bíbélì tí Sámúsì ń dìmú kó tó fa òpó yẹn wó tó fi pa ẹ̀ pẹ̀lú àwọn ará Fílístínì nígbà yẹn. òpó méjì tó sì wà náà ni obìnrin ọkọ àti ìyàwó. ìyàwó dákun àyò nígbà mi ní báyà yẹn náà nǹkan tí àwọn obìnrin bá ń lọlé ọkọ tí wọ́n máa ń mú dání tí wọ́n bá ń lọlé ọkọ. tí arábìnrin bá ń lọlé ọkọ ó máa ń mú nǹkan mẹ́ta dání. tó bá ń lọ á mú òun gangan wọlé ọkọ á fi kan sólẹ̀ lójú ọ̀nà á fi kan lẹ̀ lé. tó bá ti tó mú wọlé yẹ tó bá ti rí pé ó fẹ́ máa sọkọ di ọ̀sẹ̀ ti yé yín. kò yé wa bàbá. bíi pé kéèyàn sọkọ di nǹkan míì pé nǹkan tó bá ti sọ. òun fẹ́ di remote control àbí òun di remote control. tó bá ti rí yẹn mú á lọ sáàrin ọ̀nà. àwọn tó fi sọ́nà yẹn ni àwọn ọ̀rẹ́ ẹ̀ ni ó máa fún nímọ̀ràn. báwo ni ibẹ̀ yẹ ó máa fún wọn ní feedback títí tá a fi balẹ̀ rẹ̀ jẹ́. tó bá ti pé tó wá sọ sí ìdínú yẹn náà á wá lọ lé lọ mẹ́rin tó filẹ̀ lé èyí nìyá rẹ̀. tí ìyá báyìí ti wọlé tí ìyàwó ọmọ ẹ̀ wà ẹni tí níyàwó méjì nìyẹn o. ìyẹn ìyá ìyàwó tó bá ti wọlé ọkọ ìyàwó ó ti níyàwó méjì nìyẹn. àyò nígbà tó adijọ́ mi tí ọlọ́yìn bá tún wà á tún mọ yànnà lórí ẹ̀ ó ti yẹ yín. tó ìwọ ìyàwó jọ mo bẹ̀ ọ́ lórúkọ Ọlọ́run má gbọ́n tí àwọn ará àta ń sọ má sọ pé èmi ni ó lè lówó jọ kọ ẹ lọ lóòótọ́ ó sì lè nípò jùlọ lóòótọ́ ó lè níṣẹ́ tó dáa jùlọ lóòótọ́ ṣùgbọ́n tẹríba ni Sárà fi ń pe ọkọ rẹ̀ ní olúwa mi. tí wọn náà bá lè máa tẹríba tó ń pe olúwa mi wàá rí i pé wàá jèrè ọkọ wàá jèrè àwọn ọmọ rẹ. má gbọ́ ohun tí etí kẹta bá ń sọ fún ọ. kó má gbọ́ ohun tí etí kẹta bá ń sọ. Olúwatọ́ Ọ̀dẹ́túndùn Tóyọ̀sí ó ti darapọ̀ mọ́ wa lórí Facebook ó ní atọ́kùn ètò ẹ kú iṣẹ́ o aya you bro Kọ́láké One Entertainment thank you very much ẹ ṣé púpọ̀. Bàbá ká tún wá ní ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́yàwó ẹ bá gbà wọ́n nímọ̀ràn àbí tó ti fẹ́yàwó tíyàwó ti wà nílé ẹ bá fún wọn mọ̀ràn. ẹ ṣe ìwọ ọkọ náà wọ́n sọ pé èmi ni lórí wọ́n ní fi ọwọ́ ọ̀tún ọ̀tún wòsì òsì wọ̀tún lọ́wọ́ fi mọ́. tí ìyàwó ẹ bá ṣe nǹkan tí ò dáa pé lágbájá nǹkan tó ṣe fún mi ó dẹ̀ dìjú kò dé àtúwájú pé dáàdì mi mọ ẹ má bínú jẹ́ kó tán síbẹ̀. kèsì pé tó wá tún wá di ọ̀sẹ̀ méjì sígbà yẹn tó tún wá ṣe nǹkan pé bẹ́ẹ̀ ló ṣe ní ìjẹta. ó ti tún rántí nǹkan má gbàgbé nǹkan tó bá ti ṣẹlẹ̀ tí àwọn olórin kan pé united we stand divided we fall. so má jẹ́ kí aláǹgbá kó ráyè wọ àárín yín máa ṣe bó ṣe yẹ kí o ṣe torí pé wọ́n bí lè sọ pé bí Jésù ṣe jẹ́ orí ìjọ fún àwọn bó ṣe jẹ́ orí fún ìjọ bẹ́ẹ̀ ni ọkọ jẹ́ orí fún aya. àwọn aya dẹ̀ ní ohun ẹlẹgẹ́ ni wọ́n pè é. ohun ẹlẹgẹ́ sì ní mo fi wé gíláàsì tó ohun ẹlẹgẹ́ bá gé ọ ó lè pa ẹ́. tádàsọ bá wọ bí tó ti gé ọ lójú ọgbẹ́ yẹn o lè má rí wò tí èkú. ṣùgbọ́n wàá wà ń bẹ̀rù fún gíláàsì wàá má bẹ̀rù fún nǹkan tó lè pa ẹ́ lára torí máa ṣe wọn gẹ́gẹ́ bí ohun èlò ẹlẹgẹ́ kí ẹ lè bá pẹ́ fúnra yín. Tọ́ bàbá àwọn ọ̀dọ́ ló kù báyìí ẹ bá fún àwọn ọ̀dọ́ náà nímọ̀ràn ẹ bá wa fún wọn mọ̀ràn torí pẹ̀lú ìrírí ìtọ̀dọ̀ yín. ọ̀dọ́ mo kí yín ẹ̀lẹ́mbẹ̀ wọn ìgbà 5 ni ọ̀dọ́ ní nínú ayé láti fẹ́yàwó nígbà tó bá tó àsìkò láti ní ìyàwó. àwọn oríṣi ọmọ 5 ló máa wá sọ́dọ̀ rẹ̀ tí àwọn group tó bá ń fẹ́ tó bá ń bí friend gẹ́gẹ́ bí kò yẹ kó rí bẹ́ẹ̀ Bible fi kọ́ wa bẹ́ẹ̀ ṣùgbọ́n báyìí ṣe dáná la ṣe sọ̀rọ̀ báyìí. àwọn group kankan kọ́ máa wá tí ò bá rí kankan fẹ́ nínú wọn tí ò rí nínú àwọn èkejì tí ò rí nínú ìkẹta tí ò rí nínú kẹrin tí ò rí nínú karùn-ún fake ló máa mú létà àtọkùnrin ọ̀dọ́ àtobìnrin ọ̀dọ́. Bàbá báwo ni a ṣe wá mọ̀. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ náà ni pé
inú àwọn group kẹsí pé gbogbo wọn wà lẹ́ẹ̀kan náà mo ti ń fẹ́ ẹnìkan báyìí nìsín gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìwà rẹ̀ ó kù díẹ̀ káàtó mo bí sọ́dọ̀ àwọn bàbá mi àti ìyá mi pé ẹni tí mo fẹ́ nìyẹn sóòsì wo dáadáa báyìí àwa nífẹ̀ẹ́ ara wa a nífẹ̀ẹ́ ara wa ó kàn sọ àwọn kankan torí question 10 ló wà lọ́wọ́ ọkùnrin tó fẹ́ béèrè lọ́wọ́ ìyàwó ṣùgbọ́n yóò béèrè 3 á fi 2 yòókù pamọ́ á fi béèrè action náà fi 2 yòókù béèrè. Bàbá àwọn nǹkan ẹ tún mú ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ ẹ tún mú ọ̀rọ̀ jáde láti inú ọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣe pápá ọ̀rọ̀ pọ̀ náà ẹ jẹ́ sáré ṣe pápá àkókò wa ti lọ. so ẹ máa sọ̀rọ̀ yín ìṣòro. àwọn ọ̀dọ́ tí ó ń bọ̀ nísìn ẹ ní sùúrù tẹ́ ẹ bá ti lè múnú amárùn yẹn ẹ ti mú òfo ṣùgbọ́n náà amárùn yẹn kíyèsí ìtúwà rẹ̀ bá dáa tí ẹ bá sọ báyìí fún tí ó ṣe báyìí fún yín tẹ́ ṣe báyìí fún tí ó ṣe báyìí fún yín tí ẹ sì mọ̀ pé kí ẹ lọ gbàdúrà sí lọ́wọ́ àwọn olùṣọ́ àgùntàn yín àbí àwọn ìmáàmù yín wọn tọ́ yín sọ́nà ẹ ní ṣíṣe o. Bàbá ní ṣókí ẹ sáré bá wa ṣe àwọn ọ̀dọ́ tó ń kánjú wówó tó ń sì ń kánjú wá ayé ẹ ní gbogbo ọ̀nà ẹ bá fáwọn yẹn náà mọ̀ràn ní wọ́n bá. ẹ ṣe olóòtú àwọn ọ̀dọ́ tí ń kánjú wówó tí ń kánjú tó àwọn Yorùbá sọ pé a kì í kánjú tó olóòrán ìgbà rẹ̀ òtún sùn lọ́bẹ̀ gbogbo ẹni tó ń kánjú wówó ẹjọ́ mo fọlọ́run bẹ̀yìn mo fi Olódùmarè mo fi Allah bẹ̀yìn mo fi Kristi bẹ̀yìn mo fi Ṣàngó bẹ̀yìn mo fọya bẹ̀yìn mo fi ohunkóhun tí mo bẹ̀yìn kí mi bẹ̀yìn ẹ má kánjú wówó ẹnà kánjú wówó lánàá dà ó ti lọ nígbà tó Ọlọ́run dá 100 ọdún fún ẹ pé ó lò láyé tó ti fi 50 years ẹ tó ti fi ṣèrànù káàkiri gbòòrò tó bá tiẹ̀ tán bá pa ẹ́ ọ̀wá lẹ́bi ọ̀wá lẹ́sù ní èṣù ọ̀ràn ọ̀sẹ̀ yẹn o ìbá bẹ́tà kó lọ ṣiṣẹ́ ọpọlọ rẹ ó ní nǹkan kan ní ọpọlọ tí Ọlọ́run fẹ́ kó máa lò fún àwọn ènìyàn níta ṣùgbọ́n ọpọlọ yẹn má jẹ́ kọjọ́ ọpọlọ yìí tó fi máa wá owó òjijì ẹni bá wà nǹkan òjijì tó máa ń kókó òjijì ni yóò bá sọ pé ìfà ọmọ ti kí ni o máa ń fààyàn lápò ìyá ó máa ń fààyàn lápò ìyá bàbá wọ́n ní ìjà ìṣọ̀kan tiẹ̀ wà tí apá àtẹwétegbò ká. mo wò ó mi ò tí ì rí o torí kí hospital tó dáyé ewé àtegbò làwa yìí lò títí dìse mi lo oògùn o. kí lẹ wá lè sọ fún àwọn èwe tó ń bọ̀ lẹ́yìn bóyá nítorí ẹ̀sìn wọn ni o àbí nítorí ìwé tó kà àbí nítorí káwọn ọ̀rẹ́ wọn máa rí wọn ní oníṣe oògùn kọ́ máa rí wọn bẹ́ẹ̀ ni wọn ṣe fẹ́ máa lò tó ẹ ṣe kò sẹ́ni tí òun lo ewé àtegbò ní gbogbo wa gbogbo ẹni tó ń lo capsule tó ń lo ohun tó ń pè lóògùn ewé wà nú ẹ̀ wọ́n kàn modernize ẹni gẹ́gẹ́ bí àwọn olóyìnbó gbogbo ewé àtegbò yẹn ẹnìkan ti sọ pé ẹni tó bá ń jádúgbò yàrá tó bá ń sè é ẹni tó babaláwo ni ṣùgbọ́n máa ń ní pé inú mẹ́sẹ̀gì nìkan ní pé ẹni tó bá ń jẹ ẹyin tó ń jẹ adìẹ babaláwo lọ náà torí pé babaláwo ń lo adìẹ wọ́n ń lo ẹyin ẹni tó wá jẹ́ ewé ṣé pé dógóyàrò tó bá sè é tí wọ́n ní babaláwo ni kì í ṣe babaláwo ó ń tọ́jú ara ẹ̀ ni bíbẹ̀ sọ pé igi kan wà ní etí lẹ́yìn odò lọ́hùn pé ewé rẹ̀ fún ìwòsàn èso rẹ̀ fún ìmúláradá so bó wá ní ó ti wá jẹ́ babaláwo. Bàbá ọ̀rọ̀ bọ́lẹ̀. so ewé àtegbò Ọlọ́run dá fún lílo ara wa ni ṣùgbọ́n má fi ṣe ìkà fún ọmọnìkejì ìyẹn ni Ọlọ́run ò fẹ́ tó bá ti lè lò ó bí Ọlọ́run ṣe ní kó lò ó wàá rí i pé wàá máa gbèrú sí i. Bàbá ẹ̀yin àgbàlagbà náà lè ní ilé láti ń kẹ̀ṣọ́ ròde ẹ má bínú kó ṣe bí òwe ẹ bá wa bá àwọn ọmọbìnrin wa àsìkò yìí sọ̀rọ̀ pẹ̀lú àwọn aṣọ tó ń wọ̀ tó yẹ pé kò dókè kò délẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ láti ẹ̀ ní kájálẹ́bi sáwọn ni àbáwọn òbí wọn. ẹ ṣe nígbà tí mo wà ní òkè ọya gbogbo ẹni tó bá wọ ẹrẹ́ ìbẹ́ẹ̀ tí gọ́fúnà bá ẹ rí wọn á yaṣọ ẹ̀ sí hòhò wọn á sì gbé lọ sí sẹ́ẹ̀lì ní àtìmọ́lé tí wọ́n bá tún mọ lẹ́lẹ̀kejì ó ń lo ẹ̀wọ̀n gbére ni. so àwọn tá a rí báwí ni àwọn òbí wọn àwọn ìyá bàbá wọn rí ẹni tí wọ́n wọ̀ ọ́ lé wọn á nígbà tó dé ni wọ́n ń lò tí wọ́n bá wá rèpù ọmọ ẹ lọ́la wọn á ní ẹnìkan rèpù ẹ wọn mọ̀ pé aṣọ tó wọ aṣọ ìṣùgbìlẹ̀kẹ́ tẹnìkan fi kọ́ nígbà kan ló wọ̀. Bàbá àkókò wa ti lọ ẹ bá wa gba àwọn bàbá àwọn òbí lámọ̀ràn bóyá nítorí oríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀ láyé tí àti ẹ̀wà ń sìn yín bàbá bá mọ̀ lájọṣepọ̀ ọmọ pa bàbá ẹ bá wa fún wọn mọ̀ràn wọ́n ní sànbẹ̀sùn fapórọrí wọ ọgbọ́n ní mọ̀ máa ń sòkè gbẹ́yìn tí ọmọ mi bá lọ́wọ́ abẹ́ ló fi dé pé bàbá ọmọ mi ń pa bàbá ẹ̀ àwọn míì ń báyà torí pé wọ́n fẹ́ kánjú wówó gbogbo ẹni tẹ́lẹ̀ pé ń bọ́ ọmọ wọn láti pọ̀ yẹn tẹ́ ẹ bá wà lọ́wọ́ àbọ̀ wọ́n fẹ́ kánjú wówó ni wọ́n fẹ́ sọ́sọ́ owó ni wọ́n fẹ́ fi ẹ̀mí ra ẹ̀mí gẹ́gẹ́ bí mi ṣe rí inú ẹ̀mí o wọ́n fẹ́ fẹ̀mí ra ẹ̀mí tó bá ti ń bọ́ ọmọ yẹn sùn ìgbà tó bá máa tó bí 50 years tí ọmọ yẹn ti máa kó 50 years ẹ̀ pé kú bàbá yẹn sì tó wà láàyè wọ́n fẹ̀mí ra ẹ̀mí ni. Bàbá òṣèlú ń bọ̀ ẹ bá wa gba àwọn òbí
kọ́ má tàbó wọn kọ́ má ṣe jàgídíjàgan ẹ bá wọn sọ̀rọ̀. ẹ ṣe gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa nílé ẹjọ́ ìbò tó ń bọ̀ yìí má jẹ́ kí kóńgò ìrẹsì sẹ́rí kóńgò ìrẹsì tí wọ́n fún ẹ wọ́n ní ọlọ́gbẹ́ ni òní ọjẹ́ iṣu tí wọ́n fún ẹ wọ́n ní ọlọ́gbẹ́ ni òní ọjẹ́ tó bá ti wá jẹ́ ọjẹ́ ọdún mẹ́rin míì ọjẹ́ ayé ẹ̀ mọ́ ọdún mẹ́rin míì nìyẹn o ọmọ fọlọ́ǹbẹ̀ ọmọ tàbó rẹ fẹ́nikẹ́ni ọlọ́wà wà pẹ̀lú wa. àmín wọn ní ẹ má tàbó yín o tó àdúpẹ́. ẹ wò ẹ jẹ́ ká máa lọ lọ́jọ́ tòní ká máa lọ lékú lọ́wọ́ ká máa lọ lé àrùn lọ́wọ́ o títí ọjọ́ mẹ́jọ tààtún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí adéolú adéoyè mo kí ọ dáadáa sunshine ọlọ́wọ́ bọ́tì mi bàbá tá a gbé wá lórí ètò prince adéníran adélèké àkíwọn dáadáa àdúpẹ́ òkun Kolawole Ajala ló kọ tèmi èmi lọ́mọ lọ́wọ́ òdúró èmi lọ́mọ àjírí èmi lọ́mọ àjíwò ara òwú kì í rọ́rọ́ àwí ìmẹ́nu kúrò ní tiwa lówó wọn ìgbowó là lọ́wọ́ òwú mo bá wọn gbà á èmi tí náà arábà ọbàmọ̀dé ọbọ̀tagbájá ọmọkúrò ọmọ lẹ̀ kọ́lẹ́rù lọ́ba kíbò májà kọ́mọdé ọ̀bá má pẹ̀yọ ká lè jọ máa péjú bọ̀ kúrò wa ní gbogbo ìgbà lọ́ba ó dìjọ́ mẹ́jọ o ó dàbọ̀ wá.